ẹ lọ get ara yín ready ṣe rí ọ̀sẹ̀ tá a wà yìí àbí ọ̀sẹ̀ tá a máa mú yìí yes let me take it out analysis máa ṣe kí ni ó máa pa analysis jẹ tẹ́ bá sọ pé ẹ̀yin gbọ́ àwa ò ní ṣe kí ni àwa náà ò ní gbà tẹ́yin bá sọ pé ẹ̀yin ò ní gbọ́ àwa náà ò ní ṣe kí ni àwa náà ò ní gbà ẹ sọ pé ẹ̀yà wèrè ni àǹtí Bukky Alọ́ba ẹ̀bọ bí bẹ́ẹ̀ ẹ̀bọ ẹ̀sùn mọ́ bí ẹ̀yin àti Kàrímọ́ ẹ wá gba èsì ọ̀rọ̀ yín ò báyìí lò 1000 years ẹ̀yin ẹ má worry we are here for you first thing first ẹ jẹ́ àkọ́kọ́ sọ̀rọ̀ àǹtí Bukky kí tó lọ sọ̀rọ̀ Kàrímọ́ àǹtí Bukky sọ pé it's so glaring that Juma Jukes is not feeling fine at all àǹtí Bukky pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní feel fine pẹ̀lú ògo Ọlọ́run àìsàn tí ó gbóògùn àìsàn jẹjẹrẹ ó máa kọlù ni báwo ló ṣe wà glaring wípé àná tíá ọ̀kan láwọn tiwa Juma ọ̀kan láwọn bẹ́ẹ̀ ni ọ̀kan láwọn ni mo sọ wọ́n kò feel fine ọmọ slim down ẹ̀yin náà lẹ́nu tó bá tóbi jù sí tó yọkù ẹni èèyàn tó yọkù ní Priscilla lọ́fẹ́ ó tún slim ṣe bí ẹni ọjọ́ mẹ́ta iná nìwọ náà slim Bukky Haram ṣe sọ pé àìsàn kọlù ẹ orí ìyẹn lẹ́dàá rò yẹ kí ló kọ àìsàn lórí àwọn ọmọ yẹn àìsàn ò ní ṣe wọn gbogbo ibi tẹ́ ẹ̀ ń rò sáwọn ọmọ yẹn lórí ó máa padà sí yín lórí ní ilé bílíọ̀nù kóòtù ìwọ ló máa ṣàárẹ̀ ìwọ bọ́ wọn ní ìdàtí ṣépè fún ẹ ṣé àárẹ̀ ò máa mú ẹ mọ́nú kíchìn tó wà yìí Bukky láàrin èmi àtẹ ṣé o ò ṣàárẹ̀ nínú kíchìn tó wà yìí ẹ kì í gbé yín débẹ̀ ó ní very mental disease ní Bukky ni o both physical spiritual gbogbo ẹ̀ ló ń bàjá kò gbádùn èèyàn tó sọ fún wa pé òun rí yàgbá tó ṣàárẹ̀ ṣé òun kan fara ẹ̀ gan gbádùn tẹ́ bá rí Bukky bẹ̀yẹn ṣé ó jẹ́ èèyàn tó gbádùn tó ti dàbí skeleton tó ti kó egungun tán gbogbo ara ni gbogbo orí ti funfun tán ìgbà tẹ́ ti wẹ́ṣẹ́ ṣé ẹ̀jọ̀ ṣé Juma ló bá yín jẹ́ ṣé Juma ló bá ti yín jẹ́ ni ó ní it's so glaring that Juma Jukes is not feeling fine at all at all Bukky ìwọ wọ Ferrari rí àbó wọ Rolls Royce rí ó wọ Lamborghini rí kò feel fine ló ń gbé oríṣiríṣi mọ́tò tó ń ṣe show ó máa dúró èèyàn tó wà ní show yẹn tó ń ṣe show tó ń ṣorí ẹ̀ lórí show kò feel fine yẹn àní nǹkan ti ṣe ṣé ìwọ gbádùn ṣé ìwọ tó ń sọ pé ọkọ̀ òun ṣé ìwọ fara ẹ̀ gbádùn ó yẹ I know what is wrong with him Bukky diagnose yourself before àtúpá tí ò kì í rí ìdí ara kéèyàn jí lóru kó rí ẹ lóru Bukky ẹni máa rò pé òun ti rí ìhun ẹni yẹn máa ṣe kí ni ó máa scream ní ayé ìwọ́n máa gbọ́ lọ́rùn kéèyàn jí lóru kó dẹ̀ lájú báyìí kó rí Bukky pẹ̀lú eyín ẹ̀ burúkú yẹn àti Bukky ẹ̀ da ẹ gbọ̀gbọ̀ mi ò rò pé amọ̀ lọ́nà fi dá yín ṣe ló dàbẹ́ ni pé lómi sọ ẹ̀ lọ́nà bá fi dá yín dá rárá ẹ̀jẹ̀ ṣe rí mọ́yàn gan lórí àkóso anybody amúra má re kitchen nìyí náà ẹ̀yin ò kì í jáde kò sẹ́nibọ̀dì tó fẹ́ wà sí pẹ̀lú yín wọ̀wọ̀ mo sọ pé kì í ṣe the same àmọ̀ lọ́nà fi dá gbogbo èèyàn lọ́nà fi dá yín ọlọ́wọ́ dá yín dáadáa gbogbo nǹkan ló jẹ yín yà ó ní ọmọ nǹkan tó rọrùn tó ọmọ lọ́wọ́ medically ó diagnose ẹ̀ ṣe rí pé àwọn people wọ̀nyí these are where you will see people that are intelligent and people that are not intelligent mo máa sọ fún yín is in what they say ó ní ó mọ nǹkan tó ń ṣe Juma medically ó ní ó mọ̀ a doctor tó lọ school 7 years kò lè sọ pé kóun rí èèyàn lásán òun ti mọ nǹkan tó ń ṣe àwọn kan rán test àwọn kan ṣe understand àwọn result test yẹ kó tó lè determine pé symptoms wo ló ní kí ló ń ṣe kí ló ń ṣẹlẹ̀ àǹtí Bukky ò rí Juma ó ní fọ́tò Juma tó ń gbé káàkiri òun ló dẹ̀ diagnose Juma fún ara ẹ̀ pé nǹkan òun mọ nǹkan tó ń ṣe Juma ṣé kì í ṣe àrùn ọpọlọ nìyẹn ṣé this is the person you are listening to ṣé kì í ṣe àwọn ọpọlọ men looking at somebody and you say that ó mọ nǹkan tó ń ṣe ẹni yẹn láì run test láì ṣe anything ṣé ìwọ fún ara ẹ gan o ò ní ìdí ẹ̀jẹ̀ bó o ṣe wà yẹn Bukky Haram
ṣé wọ́n fún ara ẹ wò ní ìgbà tí èèyàn tó ń bọ́ tó ń bá já kọ́ mú ẹ lọ sọ́dọ̀ dókítà kọ́ máa gba drip fún ẹ bó ṣe wà torí ò gbádùn. You are not fine. Kí ló ṣe Juma o sọ fún wa kí ló diagnose wípé ó ṣe Juma ìwọ tó yẹ pé ó yẹ kó máa fún lábẹ́ wèrè tí wọ́n sọ pé ó lè diagnose yẹn kan. Are you even okay? ṣèbú àtẹ̀yìnwá sí wọn ò gbaṣẹ́ òun lọ́wọ́ ẹ̀ náà iṣẹ́ kí ẹ̀ tó ran kọ́ tún máa sáàkì èèyàn nídìí kí ẹ̀ ẹ̀yìn èèyàn mi ayé ẹ̀ bàjẹ́ to the point that òun kò gbẹ́ òun fọ́tọ̀ wọ́n tún sáàkì ẹ̀ nídìí kí ẹ̀. Only I don't know why Priscilla is lying to us that he's only watching his weight. Of course, it's not a lie. Bukky, ṣé ìwọ gan watch your weight? Ṣé Kilimanjaro àbí kí ló gbọ́ òun ló yẹ? You watch your weight. Àwọn èèyàn kan lo Ozempic. Kò sí nǹkan táwọn èèyàn kì í lò. Àgbo tún wà. Tẹ́ bá lọ́dọ̀ òṣìṣẹ́ alágbo. Ẹ máa gbọ́ àgbo weight loss náà tún wà lọ́dọ̀ ẹ̀. Tó bá mọ̀ pé òkè o ṣàfẹ́ ọmọ kan tó ń kọrin pé mo fẹ́ gbẹ dànù ẹ ṣàfún mi ní nǹkan kí n fi gbẹ gbogbo èèyàn ló ń slim down kì í ṣe Juma nìkan ọ̀nà ó mà wá ga báyìí o. This family no go drink water drop cup torí àwọn wèrè àwọn àti wèrè àwọn atókùnmákù amọ̀nà ọ̀run máa lọ tó jẹ́ pé ìgbésí ayé ọmọ ọlọ́mọ náà wá aṣọ kiri. The guy is what nígbà tó Juma tá a mọ̀ tẹ́lẹ̀ ṣó yẹ yín sí ó wà athletics ṣe ti understand ó ń gym ó ní body nígbà tó ti fẹ́ yàwó ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n Juma sọ pé Priscilla ń pata sí Juma lẹ́nu wípé kó kata sí lẹ́nu kó oúnjẹ tó dùn ọmọ gbàgbé gym ṣe ló ń dóúnjẹ ẹ̀kúkú mọ̀ pọ̀ ọmọ Yorùbá ìyá àti kọ Ìyábọ̀ Òjó tó ní àmàlà lounge àti kọ bó ṣe ń rọ àmàlà bó ṣe ń ṣe gbogbo ẹ̀ ọmọ kata sọ́kọ lẹ́nu ọkọ lọ hard weight èèyàn tó jẹ́ pé gbogbo fìsíkì ẹ̀ ló yọ tẹ́lẹ̀ ó wá ní sìn òun ti yọ kù òun wá fi pé báwo la ṣe máa gbọ́ Juma the most handsome man in Tanzania bẹ́ẹ̀ ni ẹ lọ Google ẹ̀ ó ti wá yọ kù sí nígbà tó jẹ́ pé ó ti marry kò wá ní ṣèpù yẹn mọ́ kò wá ní six pack yẹn mọ́ ẹsẹ̀kẹsẹ̀ ó ní ó yá o kóun tó lọ di grandpa sínú ilé kóun tó lọ yọ kù sínú ilé kíkù tó wá tóbi ju ikú Priscilla tó lóyún lọ wípé kóun tètè ṣe kí ni kóun tètè slim down ló bá tán gbogbo nǹkan lẹ máa ń rí ìdí mínísítì tí wọ́n fi ṣe yín ni gbogbo nǹkan nílé ayé ilẹ̀ máa ń rí ẹ̀yin ò rẹ̀ ní ríra yín Bukky kí ló ṣe é pẹ̀lú bó ṣe ṣe yín tó kí ló dé tó fi wọ̀wọ̀ bẹ́yẹn pẹ̀lú bó ṣe lówó Mohbad tó fi lọ ṣe yín why are you still war voice why I don't understand kí ló ṣe Juma ó ṣe pé òun ní tó dẹ̀ ti ṣe mọ̀ pé tí èèyàn bá kọ́kọ́ lóògùn slim down wàá gbẹ then wàá máa recover díẹ̀díẹ̀ ẹ wò ó sì báyìí ó ti ń recover díẹ̀díẹ̀ but you need to shed that weight it's not healthy kéèyàn kọ́ kó fat sára gbogbo ẹ̀ wọ́n rí jabala kí ló máa tóbi fún ìyàwó ẹ̀ pẹlẹbẹ ni òun fara ẹ̀ náà athletic guy ni ṣé tí ń dùn yìí nígbà tí bọ̀bọ̀ sọ pé òun ti yọ kù ìyàwó Priscilla àti bọyó ó yọ kù ẹ mọ̀ pé kọkùnrin tó lè máa slim down ìyàwó ẹ̀ ti fẹ́ fóúnjẹ pa ni ó wá kúkú báyìí ó yọ kù ni ó dẹ̀ wò pé odidi fine boy tó tún jẹ́ musician ṣé òun máa yọ kù bí ikú ọmọ ajá ó lágbára o ó ní I don't know why Priscilla is lying Priscilla tún parọ́ to us. Why do you think Priscilla need to? Number one, they don't even owe us anything. Kò tí ẹ kọ́ dá wa lọ. I swear to God because bẹ́ẹ̀ ṣe wà yẹ́ ẹ̀ gbádùn. Ó yẹ kó fi ṣe bíi ti Chioma ni nǹkan tó bá wù ẹ́ ni kò sọ pa Chioma kò ní dẹ́nu. Only Priscilla is saying she doesn't owe you an explanation, my dear. Aunty Bukky Aloba, Priscilla doesn't owe you an explanation. Kò owe anybody any explanation. Whatever is happening in her house is her choice, is her business. Kò sí nǹkan tó kàn yín. Nǹkan ló sọ pé wọ́n kọ́ yín tọmọtọmọ. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin náà ẹ lọ́wọ́ kọ̀ọ̀kan kẹ́ gbé sínú ilé èèyàn ní bọ̀dá láti. Ẹ mú àwọn ọ̀rẹ́ bọ̀dá láti kan kẹ́ kó kí gbogbo yín náà kó sínú ilé kí inú ilé ṣáà ti kún ni kẹ́ ní furniture sínú ilé. She doesn't owe you. Why would she now have to lie? Ẹ̀yin lẹ wà concern nípa marriage oní marriage. Gbogbo yín dẹ̀ rè sí ilé ọkọ because I don't know kó rí obìnrin àtọkọ ẹ̀ kó tún máa wà concern pé imagine kẹ́ rálàjì lẹ́yìn mi kẹ́ sọ pé
ọkọ ẹ ti wá gbẹ bí eléyìí. Men are not supposed to be fat. Women àwa tẹ́ bá rí akọ ẹdìyẹ tẹ̀lẹ̀ rí abo ẹdìyẹ èyí tó máa kó yẹ tí gbogbo ẹ máa ń ṣe ìwòrò rẹ̀ ṣáà lè tó bá ṣe yẹ̀yìn ó máa tóbi ni. Tẹ́ bá dẹ̀ rí akọ báyìí ọrùn nìkan ló máa mì lọ báyìí. By nature men are not supposed ẹ bá wo lion náà obìnrin huge ó ṣe kinní náà ni. Men are not fat by nature. Ìjẹkújẹ ọmọkùnrin rẹ̀ ti rí pé oúnjẹ nàìjíríà ṣe kó oúnjẹ nàìjíríà bíi soul food ni wàá tóbi òní ẹ máa jẹ ẹ̀gúsí kẹ máa jẹ sẹ̀mó àtẹ̀gúsí ẹlẹ́fọ̀ọ́ ọ́ tóbi báyìí ni òní mọ̀ gbogbo iṣu ẹsẹ̀ báyìí ó máa rí kiri kọlọ̀bọ̀ báyìí ni. Ó dẹ̀ ti rí pé fine boy lòun náà òun sì wà ní ṣọ́ọ̀bù òde kí ni èjì jùmọ̀ let me slim down so that I can come back into shape. No ẹ̀yin lẹ́ ń sunkún ìyàwó ẹ̀ ò complain ìyá ẹ̀ ò complain àwọn àbúrò ẹ̀ ò complain now ẹ̀yin tẹ́ ẹ̀ ní life no lifers ẹ̀yin lẹ́ ń sunkún. Mi ò mọ̀ nǹkan tó ń pa yín lẹ́kún ní ọ̀rọ̀ ìgbésí ayé wọn báyìí o I don't know. Only Priscilla is lying to us that he's only watching his weight. What was his weight before? Do we look like babies to Priscilla? Because why we go look? She doesn't owe you an explanation. Her house, her choices, her rules. If you talk about tell long, no kosinu mi, kosoto ko ma bomi lo. Drown yourself. Talk about tell long. Her house, her marriage, her rules, her husband, her whatever. But what Priscilla, bó bá ṣe wù ẹ́ kó ṣe na you get am. Ìwọ ló ní nǹkan ẹ. Oh, buy anybody there. When anybody need explanation. Now your property. Any shulon card. So do anything you want. Is yours. We have given it to you. Now you get down. Benny. Come on, we're going to get rest in over say now your husband go see what to come with. I want to suku what's in your one lock on. And God don't show one here, kì í ṣe pé kíní. Na jealousy, agro ti fẹ́ pẹ̀lú mi, ó rí bí weather ṣe rí ni. Kéèyàn máa lọ́kọ nírú weather yìí. Nínú weather yìí, kó má ní nǹkan tó máa ṣe mọ̀, ó máa di wèrè sí gbòòrò ni. Ọ̀tọ̀ ní pé kó lọ́kọ kó máa sáfìsì, ó tún lè lọ́kọ irú ti Lizzy o. Kó jẹ́ pé gbẹ̀wù dání ni o. Gbẹ̀wù dání bó ṣe gbẹ̀wù dání ẹ̀ ló ṣe máa gbẹ̀wù dání dé tibítibí. Bẹ́ẹ̀ ni. Because if boy ọba gbẹ̀wù dání dé tibítibí ẹ máa ti rí itú tó máa ti fi Lizzy pa. That is just it. Àbí àwọn àti Bukky tí ó sẹ́ anybody tó fẹ́ tó yẹ kó wọ́n àwọn náà fowó roko dòní kò tẹ́ anybody tó ti fẹ́ súnmọ́ wọn ní ẹ̀yìn já mi lóko jẹ. Now you get your husband. It's yours. Ọ̀kan láwọn ti ẹni kò sí nǹkan tẹ́ni bọ́tì èèyàn tó bá fẹ́ kú kó lọ pokùn so ẹ lọ pokùn so òun ló ní nǹkan ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n kan yín lára jealousy ló ń ṣe gbogbo yín. Ó ní actress Ìyábọ̀ should be ashamed of herself with that Juma Jukes appearance. Wíwọ́n epo tàbí àìlówó rà odidi Ìyábọ̀ tó ní láùnjì tó ń tà màlà tó ń ta gbogbo ẹ̀ mẹ́. Báwo ni Juma ṣe fẹ́ jẹun? Wọ́n máa gbé àárọ̀ sẹ́nu ẹ̀ báwọn wọ́n máa rọ oúnjẹ sí ni. Báwo ló ṣe fẹ́ jẹun? Wíwọ́n epo àbí tá ìrówó wà. Ṣé somebody on this social media actually believes that wọn ló ń jẹ́ ńlé ni Juma fi slim gbẹ̀yẹn because I'm trying to make sense of it. Somebody on social media believes that they no get food for house ebi ń pa Juma ló ṣe rú. Ṣé rí weight loss làwọn olówó ń pè hunger poverty làwọn tálíkà tó wá sí ebi ló ń pa àwọn olówó weight loss ni oúnjẹ ti pọ̀ jù. Ṣé àwọn tó ń host party fáwọn èèyàn náà wà ní oúnjẹ jẹ ni? Oúnjẹ ti pọ̀ jù. Instead of all of you putting your aggression pé you have failed nílé ayé tẹ́ wá rí ọmọ kékeré tó wà nílé ọkọ ẹ̀yin dẹ̀ rèé ẹ ti rúgbó kò sẹ́ anybody tó fẹ́ wo bẹ̀ tó fẹ́ yẹ bẹ̀ wò wọ́n yẹ yìn wò ẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àti Bukky ọjọ́ òun ti ká cutting pint ẹ̀ last kò lè sọ ibẹ̀ cobwebs àti gbogbo bẹ̀ ni kò ní lè sọ kò ní lè ṣàkáǹtì pé ó máa bú sẹ́kùn ní kéré ó máa dàbẹ́ ní pé virgin àti Bukky
bẹ́ẹ̀ ni wọ́n wẹ̀wò they shut it down but ìwọ tó bá ń gbà sí lójoojúmọ́ fún ẹ ara ẹ wò ara ẹ máa dán báyìí ni ó ti ẹ̀ ní ẹ̀rí Priscilla ẹ̀rí pé nǹkan tíjú máa ń pọ̀ sí lára ó bá lára ẹ̀rí bó ṣe ná ó tún wá fáìn ju ti tẹ́lẹ̀ lọ ó tún wá fáìn Juma bí Juma ó ti fẹ́ fi kíní pọ́nrán ba ayé ara ẹ̀ jẹ́ ó rí òbò tó táìtì ó bẹ̀rẹ̀ sí ń do ó ń dà ó lè jẹ́ kó tó gbẹ̀mí tẹ́jẹ̀ ẹ̀ ti fẹ́ gbẹ tán ẹjẹ́ sọ fún Juma kó rọra ọmọ tó dáa tó lára tó dáa ẹ̀rí bọ́mọ yẹn ṣe bímọ tán tára ẹ̀ sì dúró ṣáńká ara ẹ̀ ò dànù kò wọlé kò rí jábàlá gbogbo ẹ̀ ló dúró kékékéké Juma rí bẹ́ẹ̀ orí ẹ̀ tún tanná Juma tún kó fún ibikíbi tó bá kọ́ ọmọ bóyá Juma ti fẹ́ fòbò bá yára ẹ̀ jẹ ló ṣe ń gbẹ tó ń gbẹ ẹ ṣàbá wá míìkì kó má parẹ́ ọmọ tó dáa la fún ẹ ọmọ gidi la fún ẹ wọ́n yí ẹ Juma ti rù kí ló ṣẹlẹ̀ kì í ṣe pé bó jẹun ó ti fẹ́ fi ẹ̀pọ̀n bá yára ẹ̀ jẹ́ bó ṣe ń rí ọmọ yẹn lórí ẹ̀ ṣe ń jí píṣọ́ ọmọ ló dáa tó tẹ́lẹ̀ àti Bukky can anybody say that about you nkẹ bọ́ra alẹ́ bá ìjọ̀kan máa mú ẹ̀wò àtòrí òkè ló ti máa bẹ́ dànù látòjú window. ó ní and what's the meaning of that agbada and fìlà on Juma Jukes long neck? We were not blind, we all can see Juma Jukes needs help. Help, ó yá lọ help ẹ ọmọ àlè. Have you helped your son? Ọmọ tó ń ṣẹ̀wọ̀n kiri yẹn ṣó ti help yẹn. If you get help wey you wan do, go and do it for your son wey dey steal. Àtùpà yín ò kì í rídìí ara ìdí orídìí ló máa tú kiri. Ọmọ àti Bukky ó ń yọ̀bẹ̀ kiri. Make sure you are guided. Ọmọ àti Bukky ó ń yọ̀bẹ̀ ex-convict ni. So wọn ò lè rí yẹn o. Bọ̀ ọ̀rọ̀ Priscilla àná máa gbé sórí tọ́mọ máa rí gbogbo gbà. So ó yẹ kó ti yẹ yín sí. To Karimo torí gbogbo yín sí Karimo Alọ́ba. Na all of una dey fight justice for Mohbad, I don't know. Na by force you want to be family tipa you want to control Wunmi's life tipa. She said no. Kóníkálukú jórúkọ fádẹ́. Now you are so angry and frustrated because they don't want you. If they don't want you somewhere, why can't you leave the place? Now by force. They don't like you ni. They hate you ni. Ìwọ náà ò rẹ̀ kúrò mbẹ̀ now by force. Rí fídíò Wunmi ṣe bàbá Mohbad ṣe bí fídíò mú pé Wunmi ní girlfriend Mohbad. Ikú ló bọlá jẹ́. Ṣé Mohbad lè wà nílé ayé kẹ́ máa pé Wunmi ní girlfriend yẹn? Fídíò ọmọ Wunmi òun ló ń circulate ní ọjọ́ introduction ẹ̀ tí bàbá Mohbad sọ ṣálá I was not here, I did not know anything. Ṣé rí ọ̀sẹ̀ táwẹ̀ all of una especially your bàbá yín tó gbé bá gbogbo yín lẹ máa sunkún. Ọmọ yẹn wá release evidence bó ṣe ṣe the introduction the traditional marriage it was a big one. Kì í ṣe bí bàbá Mohbad ṣe fẹnu ṣáńkálà ẹ̀ kékeré bẹ́ẹ̀. It was a massive one. Èrò wà ń bẹ́ẹ̀. It's not like he did not know, he got there before he know. Bí bàbá Mohbad ṣe ń parọ́ tó sọ̀rọ̀ pẹ̀lú ẹlẹ́rìí méjì ní máa yẹn ó lè torí ogún ọmọ ẹ̀ ẹ wo bó ṣe ń ṣe láńgbáláńgbá. Mohbad Karimo's Wunmi's elder sister Karimo dares Wunmi to petition her and have her arrested. She did not have your time. Ọmọ Wunmi ò ní time yín. She's taking care of Abiyamọ ni, she's taking care of Liam. Ó mọ̀ pé ẹ̀yin ti ṣorí burúkú ní ayé ní life. You want somebody to be petitioning you. Karimo ṣebí wọ́n sọ pé kó lọ Naija kó lọ gbẹ́nu sí Mike when you were screaming you get evidence you get everything. Ṣebí wọ́n sọ kan ló jáde tó bẹ̀rẹ̀ sí sukú pé kó má pa ẹ̀ olóṣì. Ìkàwọ̀ tó bá petition wèrè sí ẹkún ló máa ṣe wọ́n máa tọwọ́ bọ̀dì báyìí tó máa tọwọ́ bòbò burúkú tó ń òbò tó ti domi pampers ni wèrè wọ̀ tó ní iṣẹ́ mọ̀ pọ̀ sí bímọ àwọn òbí mọ̀ ó mọ̀ pé omi ló jáde ń di wa kì í ṣọmọ ọ̀dẹ̀ òpònú ó ń torí pé ó ti gbé òbú àwọn eléyìí ti já pọ̀ mọ́ fúnrọ̀ ó ti já yàmàyàmà àwọn olórí burúkú olóṣì obìnrin àwọn táyé wọn ti bàjẹ́ wọ́n sọ fún wa pé kí Wunmi nǹkan tí Wunmi fẹ́ wá fi láìpẹ́ ṣe kó petition if you get any evidence Karimo gba kóòtù lọ gba station lọ kó lọ report ààrẹ olóṣì tí any one of you bá ní evidence ẹ̀yin ẹ gba station lọ kẹ́ lọ report ara yín ẹ kó ṣì wọ́n ò pè yín all of una still ní ọ̀rọ̀ Wunmi
àti Mohbad náà la fi mọ lórí burúkú yìí kò sẹ́nìbọ̀dì tó mọ̀ kò ní nǹkan kan kò ní evidence kò ní nǹkan kan ó ń bínú torí pé àwọn family wọn tánù wọn ò bá ṣe ni nǹkan tó ń jó Karimo ni. She is angry because they didn't you talk too much Karimo nǹkan tó hàn bẹ́ẹ̀ ìwọ gan ló tún fẹ́ báyé Mohbad jẹ tó sọ pé ó máa lo drugs gbogbo nǹkan tó ń sọ yẹn wọn ò bẹ́ẹ̀ náà ṣé gbogbo nǹkan tó bí ẹnu nígbà tí Wunmi sọ pé come disregard yẹ òun ò mẹ́rí. Now, by first to do family, to find somebody. She said she don't know you. You are an unstable element. You wanna move on. Now by force. Kilode and farm somebody. Now by force. She said she don't see you, she don't know you, she don't want to know you now. Karimo Aloba. They back in long bad evidence. Why Wunmi do my petition? Wunmi ò ní time gbogbo yín. Tó bá dáa fún yín ni kì í ṣe ọ̀rọ̀ ọmọ inú yín ló yẹ kẹ́ fi máa já monetization. Kì í ṣe ọ̀rọ̀ ọmọ inú yín èwo ni òkèrè sí yín ṣé Mohbad ni òkèrè ni àbí Wunmi ni òkèrè àbí Liam ni òkèrè sí yín. Karimo o lè bí Liam yẹn lọ́mọ dáadáa kí ló wá dé tó wá ń fìtì náà ìyá ẹ̀ torí ẹ̀ bá pè ní. Ó ní just as she alleged Wunmi has been petitioning people who speak about justice for Mohbad. Wunmi did not petition ẹ máa gbọ́ báwọn olórí burúkú ṣe máa manipulate ni. Wunmi did not petition people that speak about justice for Mohbad. She petitioned people that defend her character. Ìyàtọ̀ wà ń bẹ wọn ò ní kó má sọ̀rọ̀ justice for Mohbad o tó bá ti lè ní proof but tó bá ti cross the line irú ọmọ alágbàkó kan tó ń pe Wunmi ní àgbàkó wípé ṣe rí Wunmi àgbàkó ni tó ń gbé náà ní Wunmi jáde tó ń gbé passport Wunmi jáde yẹn irú ọmọ yẹn ń sìn wá ṣe wọ́n pé defamation of character ni. Tẹ́ bá ní proof pé Wunmi pa Mohbad ti lọ present ẹ ní court kí ló dé tẹ́ wọ́n bully Wunmi online. She petitioned that guy ọmọ náà tó kó ti sick báyìí ọmọ ayé ti lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀. She petitioned that guy when she's not supposed to petition that guy. She petitioned that guy because you were defaming her son, you were coming for her family. Okay, if you get why share any evidence in it. If you get any evidence, don't bully this girl anymore. Take the evidence to court. Court is there. Why are you using social media to bully this girl? And she's taking action. When you have crossed the line to the mother, she know they talk. You cross the line to her son. Now she took action against all of una. Kí ló ń ṣe yín náà? I cannot believe that one day Liam will grow up and see all these things. Táwọn olórí burúkú yìí tó ń ṣe fún ọmọ Wunmi. I will not believe that a day will come. He will grow up and be like, what? So my mommy went through all this. This is not something nice that you can wish for your worst enemy. Don't talk of your child. Kilode, wọ́n fọ́kọ lèèyàn fọ́kọ náà má yẹ káwọn ọmọ lọ́wọ́ lọ fọ́kọ nílé àwọn tí ò lówó tálákàmánìà family. Make sure your children run away from them. Àwọn àna olórí burúkú làwọn àna eléyìí. Àwọn àna táyé wọn ti bàjẹ́ làwọn àna eléyìí. Àdúrà tó máa gbà ní tọ́mọ ẹ bá máa lọ́kọ kó má yà níbi táwọn àna olórí burúkú àwọn bàbá Mohbad tó jẹ́ pé wọ́n dúró kọ́mọ kú kọ́ lè jogún ọmọ kó má yà èèyàn máa ń ṣe sílẹ̀ fọmọ ni eléyìí mi ò yé mi tẹ́ ń búlì ọmọ lọ́mọ tẹ́ ẹ̀ tí ẹ̀ wò ó pé ó mà lọ́mọ kékeré dání o dẹ̀ ní evidence ibi tí Wunmi ti pa Mohbad kàn búlì ẹ̀ ní gbogbo yín lẹ̀ kóra yín jọ iná àti àrá lọ́nà fi máa tún yín ká ẹ̀yin aṣèrè gbogbo yìí. Only she is basically saying, go ahead, petition me. When we get to court, I know exactly what to say. Go to court. Don't say until when she petition you. If you know exactly what you want to say, and you get evidence for exactly what you are going to say, why can't you go to court now? The court is still in section over justice for Mohbad. If you get anything, is this not the right time? This is over 3 years. Somebody Itiku, and Karimo has been on social media for the past 3 years. And she said she knows exactly what to say. Why is she not going to say it now? And she's waiting for Wunmi to petition her. If you people are not looking at these things, you should know that something is just not right. It's just an agenda to always make sure that Wunmi is bad. This girl has stayed on her lane. She has faced her business. She's advertised her products. She's using the money to take care of Liam. She has not been giving 1 penny out of what belongs to Mohbad. Hope you guys know that. Kò tí gbà nǹkankan nínú gbogbo ogún Mohbad tí gbogbo wọn sunkún sí kì í ṣe kó ti gbà.
We saw the way she's working to feed herself, to feed her son, paying rent by herself. Ẹrù èèyàn méjì tó ti dèèyàn tó ti di tẹ́lẹ̀ kan. Wèrè Karimo kò níṣẹ́ ṣe o. Ọkọ ẹ̀ ló ń ṣiṣẹ́ o. Kò ní any contribution lé ayé o. Ọmọ kékeré Ọmọwùmí ló gbé life ẹ̀ by herself pẹ̀lú ọmọ kékeré lọ́wọ́. We even see baby Liam advertising for his mom. And here you go. Bẹ́ẹ̀ ṣe dàgbà tó. All you can do is to bully ẹ̀dẹ̀ lọ́mọ ti yín o. Ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ ṣe sọ́mọ́wùmí. Billion fold ẹ̀ ló máa ṣẹlẹ̀ lórí ọmọ gbogbo yín. Billions of it. Karimo ṣe bó ọmọ obìnrin. Nǹkan tó ń ṣe fún Ọmọwùmí wọ́n máa ṣe fún ọmọ ẹ̀ obìnrin tó bá ti marry lọ. Ṣé ẹ sọ pé ẹ̀yà kàlẹ́yàn ni? Kí ló dé náà ṣe fẹ́ pa ni? Ó ní Wùmí, you should know me. Karimo, you said you don't know me. Karimo, no problem. Kò mọ̀ ẹ́ rí, ó dẹ̀ máa lọ. Ṣé dandan ni wọ́n fi ń báyàn ṣe ni? Kò mọ̀ ẹ́ rí, máa lọ. You were never close to her. You got close to her because of justice for Mohbad. Torí orí pé ó ti ń trend. Opportunity ní gbogbo àwọn tó sá wá sínú justice for Mohbad náà. Irú eléyìí báyìí kò sẹ́nibọ̀dì tó mọ̀. Òun náà ló yà bàrà wọnú ibẹ̀. Mo gbọ́ mo yà ló ṣe inú justice for Mohbad torí ó ti rí pé Ọmọwùmí trend. Family dẹ̀ làwọn. Kóun náà lọ fi kíni. Kóun náà rí kíní ń bẹ̀ ni. It's all game to all these people. A young woman's life is a game. It's all fame and gain and monetization to all of them. Rí ọ̀gá pátápátá VDM òun kọ́ ló ti jápa ṣe bó sọ pé òun kó evidence bọ̀ the internet will shake. If you know what I know, I'm àgbẹ̀ bucket dé no be him run away sí tó ń sọ pé tó mú another kìíní tó ṣe but it doesn't have anything because he does not have anything. Kò ní nǹkankan. Only Wùmí, I thought you said you were ready to do a DNA test. You said you weren't scared and that you were willing to do it. So what's stopping you now? I don't know. What's stopping Baba Mohbad? That's the question we have to ask. Baba Mohbad, Josie, he don't stop whether or not DNA. What has given you the approval of this word? Go and run DNA. Now you say you no go run now. No be Wùmí go run the DNA. Now Baba Mohbad won't run DNA. Court has given Mohbad approval to go and run the DNA anywhere. Baba Mohbad is refusing. He said he wants to go to heaven. Mo fẹ́ lọ ṣe DNA lọ́run. Ẹ fún Baba Mohbad lọ́run pa. Ẹ jẹ́ kó máa lọ. Torí mi ìmọ̀ tó ń dúró ṣe. Kí ló dé náà? Ẹ kò ń búlì ọmọdé. Ẹ ń búlì ọmọdé lójoojúmọ́. Ṣé kò tí ì tó ni? Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ gbogbo yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ní evidence ní ìtẹ́ ìrántí láti ka wèrè yìí mọ́ àti Bukky, Karimo, Yomi, VDM àwọn wèrè wo ló tún wà bẹ́ẹ̀ immunizer gbogbo yín Baba Mohbad ní evidence ẹyọ kan against this poor girl ẹ ṣáà mọ̀ pé ẹja abúlé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nísìn ẹja abúlé o opportunity ní ẹja abúlé kíníkọ is just bully to you. You said she should go and arrest you. Kí ló fẹ́ gbé ẹ fún? Wọn ò gbé ẹ gan wọ́n bá yẹ̀ ṣe rí. They no arrest you. See how your life become, Karimo. You are already arrested. Ó gbélé ayé bíi pé ò rí ilé ayé gbé. You are already shaking. You are already arrested. That is just it. Ó lágbára o. One thing I want you guys to understand is that ẹ má tẹ̀lé àwọn people yẹn. If they have anything against Ọmọwùmí, wọ́n ti tọpinpin ọmọ yẹn ju pé kó má fún wa ní nǹkan tó ní against ẹ by now. Èèyàn kan ló máa lọ hack WhatsApp. Ṣèwọ́n ní bí VDM ṣe gbé ti WhatsApp group mi. Àbí ṣe VDM pé gbogbo àwọn witness tó wà nínú ilé yẹn tó ń ṣe interview fún ṣebí kí ló dé tó jẹ́ pé up till now kò tí ì sí nǹkan ẹ̀rí ẹyọ kan tó fìdí múlẹ̀ ṣebí Yomi ń kọ lẹ́tà kiri Yomi sọ pé wọ́n send 3 minutes video of a fight so 3 seconds video
Kilode tí ó jẹ́ pé gbogbo ẹ̀ kò yọrí síbi kankan, kò possible. Ọmọbìnrin yóò mọ nǹkan kan. That is why bẹ́ẹ̀ ṣe ń tú díẹ̀ ẹ rí nǹkan kan mú jáde. It's not like ó ń gbé pamọ́, kò lè gbé pamọ́ now. This is something that the whole world is watching. Kò lè gbé nǹkan kan pamọ́. Bẹ́ẹ̀ ṣe ń tú díẹ̀ ó ń ṣọ́ọ̀kì yín pé ẹ rí di ọmọdé yìí tú o, ẹ rí o, kì í ṣe kó gbé anything pamọ́ fún yín, kò sí nǹkan kan bẹ́ẹ̀ ni. There's literally nothing there. That's why ó dàbí ẹni pé ọ̀rọ̀ yẹn àdìtú ní lójú yín, but it's not that. It's just that there's nothing. Wait, Ọlọ́run o, it is well o.